bàbá lè gbàlù ká mú jó ó tó bẹ́ẹ̀ nítorí wípé ọjọ́ tán bí wàtá wá sáyé àyájọ́ ọjọ́ ìdùnnú ló jẹ́ ọlọ́jọ́ ìbí kú oríire ìgbà ọdún kan ní àmì. bẹ́ẹ̀ni kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé làdúrà tí gbogbo wa ń ṣe fún Mrs. Ìyábọ̀dé Rámọ́tálá simply because òní ọjọ́ kẹta oṣù kẹta ọdún tá a wà yìí 3rd March lọ́jọ́ tí wọ́n bí wọn sáyé àkí wọn pé orí kádùn o àṣẹ ìsàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí ìgbà ọdún kan ni. àpòfẹsẹ̀ rọjọ́ tọmọ wa sáyé àwọn ìyá tó bí wa ló mọ tó jí tọ́ba tó bí wa tán òbí ò lè sí mi wàhálà àwọn òkèrè ta òkú tó jùbọ́ àti dúpẹ́ ọmọjọ́ yẹn tí wọ́n bí ó ti dàgbà di géńdé ó ti ní láárí kò ní tètè kú ọlọ́jọ́ ìbí àgbẹ̀. Mrs. Ìyábọ̀dé ọlọ́jọ́ ìbí ọmọ bàbá ẹlẹ́rọ nílé onílé àrùn lọ Odeomu lónìí ọjọ́ ìbí yín àti báyìí jáwé àpẹ́ kẹ̀pẹ́ láyé abáyín jáwé jìnrìn kíbi ó jìnà sí rere ìgbà ilé yín a máa rójú àwo ilé yín ò ní pẹ̀dín ẹ ò ní gba lẹ́tà ìbànújẹ́ lórí ọmọ orí olórí ò ní kéré iṣẹ́ yín o gbogbo àdáwọlé yín yóò máa yọrí sí rere ni ẹ ò ní fèyí sópin ọdún láyé ire gbogbo lámọ̀ọ́dún àmì Èdùmàrè ó wá yá báyìí celebrant mo ṣe tán mo fẹ́ kì í relé onílé àrùn nílùú Odeomu ṣe bẹ́yìn lọ́mọ Aresa ọmọ dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ọmọ ojú tó pọ́n dúdú ló wẹ̀ mọ́ fún pupa ọmọ ìdìdí ẹlẹ́gbẹ̀rún ọ̀pẹ Aresa àjèjì ojú ti la lọ bàrí ọ̀la nìyẹn ọmọ elépo ní mọ́dẹ ọmọ fèrèsépo ní bírẹ̀ sànú bọ́ọ̀lì òmèpo ní yámọ́dẹ la ọmọ atólógun nìyìn ẹ̀yin lọ́ọ́ máa tèkìtì ẹ̀fọ̀n wá sóògùn lálẹ́dí Ọ̀yọ́ ló dùn ní bàbá yín òrèlé mọ́ ọmọ àkí gbogbo ogun lọ́ọ́ kú ọlọ́jọ́ ibi ẹ tún gbà yíyẹ̀ òkè dansia. Odeomu nílé Ìbàdàn ẹ̀ẹ́dẹ̀bíyàn ajíbọ̀rọ̀ nílé ajíbọ̀wọ́ ọ̀làrọ̀ra alẹ́ kọ́ta ọmọ dúró gbọ́n níwájú ogun akọ̀mágbọ́ tètè ọmọ dúró gbọ́n nídìí òdodo àràbà ìlú tí ń dẹ́gbẹ́ lẹ́rù ṣáá nìyí omi ńlá ti tẹ̀rí igi lẹ́lẹ́ máa gbọ́ mi. Happy birthday to you ma we wish you long life and prosperity.